kú ojúmọ́ gbòógì ìròyìn rèé láti ìkànnì Laskidi 90.1 FM. Samuel Ogunleke ni oníròyìn. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú ìròyìn fún tayọ àárọ̀ yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná ni ó ti rọ àwọn aṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n ṣe àtúntò òfin ilẹ̀ yìí fún láti fi àyè gba ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn afurasí agbésùmọ̀mí báńdíìtì náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti jí àwọn èrò ọkọ̀ gbé nínú àkọlù kan eléyìí tí ó wáyé sí ọkọ̀ bọ́ọ̀sì kan ní ìpínlẹ̀ Kogi. Láti ilẹ̀ òkèèrè àwọn wá fún ẹni bí ó ti jẹ́ pé àwọn ọmọ orílẹ̀-èdè Iran iná ni wọ́n ṣe àjọyọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti gbẹ̀mí ẹni tí ó jẹ́ adarí àgbà tí orúkọ rẹ̀ ń jẹ́ Khamenei ní orílẹ̀-èdè ọ̀hún. Láti ẹ̀ka eré ìdárayá, àwọn tí wọ́n jẹ́ olùfẹ̀hónúhàn iná ni wọ́n ṣe ìwọ́de ní Dhaka látàrí bí wọ́n ṣe fi àwọn olùfẹ́ bọ́ọ̀lù gbígbá ní Senegal sí ẹ̀wọ̀n látàrí ìwà eléyìí tí wọ́n hù nínú ìdíje AFCON.